Sherry, ká má parọ́ ká má jalè. Video tí mò ń ṣe yìí, mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ ńbẹ̀. Mo feeling ni pé kó ṣe makeup. Kó wá wò pé makeup yẹn ó wọ́n o. $150. Kó ti wá ṣe video látàárọ̀. Mo tún so Tawa sugar. Kó wá ṣe makeup. Kó ti wá ṣe video kó ti wá di òru tó wà láwa yìí. Torí èmi ò tí jẹun. Ẹ wò. Skin mi dá gan, wallahi. Skin mi dá. Bó ṣe wà yìí, bí mo ṣe máa lọ gbé sùn ni. Ó tún dọ̀la. Màá wá sùn báyìí. Màá sùn báyìí. Màá wá sùn báyìí. Tí daddy wa bá fẹ́ ṣe tàtàtà. Àyè wà fún wọn láti ṣe tàtàtà torí Ọlọ́run sọ pé a gbọ́dọ̀ kọ ohun fún àwọn ọkọ wa. Ṣùgbọ́n kissing yẹn tó fẹ́ àkwà. Makeup yìí ó dọ̀la. Tí bá fẹ́ fọnu, tí bá ti lọ wẹ̀ lọ́la, bí mo ṣe máa ṣe nù. Màá ra fọ́ni with care. Tó bá di kàráǹdídá, màá touch ẹ̀. Bóyá lip gloss kí n kò file àbí kí n fi red lipstick le so ye yín láti Nigeria mo ti máa ṣe bẹ́ẹ̀ nígbà yẹn láyé makeup $2 ayé makeup 3,000 2,000 gbà yẹn bí mo ṣe máa gbé dijọ́ kejì ni àwọn tó mọ̀ mí mi kí n parọ́ o ṣùgbọ́n báyìí mo ti wá wò pé Tawa mo ti ṣe video ti sú mi mo wá wò pé mo ti fẹ́ lọ sùn lágo kan kí tó fọ́ kí ló tún kù tí mo lè ṣe náà jẹ́ tún lọ ṣe video tí ò ní túmọ̀ kan kí tún post ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín owó mi ló ṣe ń sọ̀rọ̀ bí ṣe máa sùn rèé bedsheet mi kò dẹ̀ ní stain bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmi pro nípa ká tọ́jú makeup ó tún dọ̀la aluta continue ayé so video yìí kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo kò tún fẹ́ ṣe video ni